mo ti ṣàdéhùn fún yín pé ẹni tí mi bá ti rí ni mi ní fèsì lórí ẹ̀. Qulil haqqa walaw kana murra. Mo kí tọmọdé tàgbàlagbà ó lé àlejò ní dédé àkókò yìí. Wallahi Rabbul Kaaba mo ti ń sùn kí n tó súré rí láìfù yìí. Mo ti ń sùn. Ẹ jẹ́ bá mi sí à prógámù yìí. Àṣírí 5 million ti tú o. Àṣírí 5 million ó ti tú. Àṣírí 5 million ó ti tú. Ẹ̀dá ẹsẹ̀ rere nítorí ọ̀la. Ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la. Ẹ̀dá hùwà rẹ̀ nítorí ọ̀la. Ọlá ọmọ ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Ẹ máa bá mi sí à prógámù yìí. Àṣírí 5 million ti tú. Bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èyàn bá ń sọnù ní ọ̀rọ̀ máa máa rí ẹ. Àbá wa Fọlọ́nsọ́, àbá wa Jígini. Èyí tí Muyideen ń ṣe yìí, sẹ́yìn náà lẹ́ràn ìbéèrè ni o. Tọ́rọ ti dọ́mọ kéwu yín. Àbá wa Fọlọ́nsọ́, àbá wa Jígini. Kò sẹ́sẹ̀ níbi ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara wa o. Èyí tí Muyideen ń ṣe yìí, sẹ́yìn lẹ́ràn. Sẹ́yìn lẹ́ràn. Lọ́jọ́ tí wọ́n ṣe interview fún Muyideen, àwọn àfáà rẹ̀ wọ́n sọ̀rọ̀ débi 5 million. Wọ́n sọ̀rọ̀ débi 5 million. Muyideen ó ní wọ́n mímíkì òun ni. Ṣé ẹ mọ̀ pé Muyideen ti lọ bá wọn human rights lónìí? Ọ̀rọ̀ yóò kẹ́ bàbá Kọ́lé Olóòtú. Kọ̀ọ̀kan bàbá wa Kọ́lé Olóòtú. Wàláì, mo lọ́rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀tọ́ ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀. Muyideen ní tẹ́ ẹ̀tọ́ ìjí ọmọnìyàn Àgbàlá Gabriel mọ́lẹ̀. Màá dẹ̀ fọ́ ráìtì fún yín. Sáré pé òríjínà fi fi sólóore ilé ọmọ Muyideen yìí. Ó yẹ ká béèrè gan lọ́wọ́ rẹ̀ ta ló jókòó sọ ní Muyideen. Ẹgbẹ́ rẹ̀ ń jẹ́ Pọ́ọ̀lù àbí kẹ́ ìyá rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun. Níbo ló ti rí Muyideen? Àbá àwọn ọmọ Fọlọ́nsọ́, sáré pé Muyideen ti ń tẹ ojú yín mọ́lẹ̀. Ajígini, Muyideen ti ń fojú yín gbọ́ pílà. Wàláì, ó lọ sọ́dọ̀ àwọn human rights lónìí. Wọ́n dẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ ń fẹnu ara rẹ̀ sọ yí pé Mr. Kehinde pẹ̀hún. Ọ̀rọ̀ tí Muyideen ti debunk tẹ́lẹ̀ tó ní wọ́n mímí kì í ní. Muyideen méjì ọ̀rọ̀ lẹ́wọ̀n. Má fẹnu ara rẹ̀ lẹ́ra rẹ̀ lẹ́wọ̀n. Má fi ìṣòro kún ìṣòro fáwọn ẹbí rẹ̀. La ilaha illallah. Níbi tá ń kí ọ̀rọ̀ yìí lọ, wàláì tí kéèsì Muyideen àti Àgbàlá Gabriel tó bá dé court, máa dúró lẹ́yìn Àgbàlá Gabriel báyìí. Wàláì Rabbul Kaaba àtẹ̀mí àti láwàní mi. Àsúlìmù sùlùmẹ́ẹ̀tùn yawmal qiyamah. Gbogbo tó ní í ṣe pẹ̀lú àbòsí tó bá dijọ́ gbèǹdé òkùnkùn ni. Muyideen ti jẹ́wọ́ o. Ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights o. Muyideen ti jẹ́wọ́. Ó ní nígbà tí Mr. Kehinde pẹ̀hún. Mr. Kehinde tó ra màálùú fún ọ nígbà wedding. Lọ́dọ̀ àwọn human rights náà ló ti ń pè ọmọ Mr. Kehinde rí. Ẹni ó kọ́lẹ́ẹ̀tì owó fún ọ tí ìkọ́lé fún ọ. Ó ní ọmọ rí. Ọdẹ tó lanu olóńtọ̀ ló ra màálùú fún ọ nígbà wedding. Ẹ jẹ́ bá mi sí à prógámù yìí.
Muyideen ti jẹ́wọ́ àbábọ̀ náà sọ bóun lẹ́sìn ṣe é sí ayé ara yín sí báyìí. Muyideen ti jẹ́wọ́ ó ní Mr. Kehinde péun ọ̀dọ̀ àwọn human rights ní ti sọ àti ìyá rẹ̀ ni wọ́n dẹ̀jọ́ wà bẹ́ẹ̀ àti ìyá àyà pọ̀ lábẹ́ sẹ́mọ̀ lóòótọ́. Ìyá yìí ọ̀dẹ̀ tó tẹ̀lé Muyideen ó wíwìkúwì ó tún sọ̀sọ̀kúsọ ní ìṣojú ẹ̀. Muyideen ti jẹ́wọ́ o ẹ wo inú mi ó dùn kẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ sí kóòtù gbogbo ẹ̀yin àfáyà ẹ̀ bójú ara yín jẹ́ wàláì rọ́bìlì káàbà àlọ́rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ àníká lu ọmọlúwàbí tọ́kílẹ̀sì pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Muyideen ti jẹ́wọ́ àṣírí 5 million ti tú. Muyideen sọ wípé nígbà tí Mr. Kehinde péun ó lòun sọ wípé ó ní Mr. Kehinde wọ́n ní báwo ni settlement ọ̀rọ̀ tí ń ṣe láàrin Àtàgbàlá Gabriel òun ló ń fẹ́ gba ṣọ́ọ̀bù ẹnu ara ẹ̀ ní tó fi ń wí ọ lọ́dọ̀ àwọn human rights ṣé wọ́n tó mímí kí ẹni báyìí ṣé wọ́n tó mímí kí ẹni báyìí Muyideen ọlọ́kùnrin ni yóò ṣera rẹ̀ lọ́ba tán ọlọ́kùnrin ni yóò tira rẹ̀ sínú iná. Muyideen ní Mr. Kehinde pé ẹnu ara ẹ̀ ní fi ń wí o. Ó lóun dẹ̀ lóun fẹ́ gba ṣọ́ọ̀bù òun fẹ́ rajà ní ṣọ́ọ̀bù Mr. Kehinde ní tó ń bá rí bí èlò ó lóun sọ pé tó ń bá rí 5 million ó dẹ̀ wà lọ́dún àwọn àfáà rẹ̀ oníwà àtẹnìkẹ́kọ̀ọ́ ọjọ́ sọ̀rọ̀ 5 million oníwọ́n mi. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tÓlúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlí kaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí máa sádàlí kaparibaya kasaidaya ṣé ìgbéga lòun wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí lóhun tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé ò tí ì rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà ó tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí
kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Gómìsà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Gómìsà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ, jájọ gbàdúà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Mi kì í fọ́ ìsí ẹni. Ó di jọ́ ní ìsìn tó ní ẹ̀mí mi kì í fọ́ ìsí ẹ. O ti ń jẹ́wọ́, o ti ń tú rẹ̀ láṣìírí báyìí. Ọ̀rẹ́ rẹ̀ náwó. Ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights. Ó lòun send the account sí Mr. Kehinde Ìgbìyànjú. Ẹ̀kú ètò lónìí àbúrò ní sẹ́yìn. Àṣírí ti tú. Muyideen lòun ó ní Mr. Kehinde pé òun. Àwọn ẹ̀dẹ̀jọ sọ̀rọ̀ 5 million fúnra rẹ̀ ní tó fẹnu ara rẹ̀ wí lọ́dọ̀ àwọn human rights tóun àti ìyá rẹ̀ lọ. Àwọn ẹjọ́ sọ̀rọ̀ 5 million. Mr. Kehinde dẹ̀ ní kó wọ́n send the account. Ó dẹ̀ wà lọ́dún àwọn àfáà rẹ̀. Ó ní wọ́n mímí kí fọ́ìsì òun ni. Ó lóun ò béèrè 5 million. Sẹ́rí 1,040,000 kàṣáàbù ìlànà kìsìbì. Bàbá wa Ìmáàmù Sáfì wọ́n ní 1,040,000 kàṣáàbù ìlànà kìsìbì. Orí burúkú tí máa ń bẹ fún òpùrọ̀ ni pé irọ́ tó bá pa láàárọ̀ tó bá dọ̀sẹ̀ ẹbí léèrè yóò ti gbàgbé. Àfáàfọ́ náà sọ ọmọ akéwù rẹ̀ sọ wípé lóòótọ́ ló ń béèrè 5 million. Kò dé sẹ́ni kankan tó sọ pé wọ́n ti sẹ́ndì owó sí. Kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. Èyí tí Muyideen sọ ikú wọ́n di ó ní wọ́n mímí kí wọ́n lòun ò béèrè 5 million. Ó ti jáwọ́ lọ́dọ̀ àwọn human rights. Sẹ́ni pé fúnra ara ọmọ ìnira rẹ̀ lẹ́wọ̀n. Ṣé wọ́n máa ń wọ wèrè sí Ìsìlámù ni? Mo sọ bí mo ní ká dìde àtúnṣe. Ọ̀rọ̀ yìí níbi tí ń lọ yìí, Ọlọ́run má jẹ́ kí ẹ̀yin àfa àwọn èèyàn kó bára yín o. Torí náà nísìnyí, ẹ̀yin ni mẹ́ńtọ̀ Muyideen. Ẹ̀yin ni lídà rẹ̀. Torí ọ̀dọ̀ yín ló wà. Ìkí ẹ̀yin ló wà. Gbogbo tó bá ṣe nísìnyí, wọ́n máa béèrè lọ́wọ́ yín. Iwájú yín ló wà. Tó fi sọ pé wọ́n mímí kí fọ́ìsì òun ni. Ó lóun kọ́ lòun sọ̀rọ̀ 5 million. Ó dẹ̀ tó wà níwájú àwọn human rights. Ó lóun àti Mr. Kehinde àwọn jọ sọ̀rọ̀. Òun dẹ̀ ní tó ń bá rí 5 million. Òun lòun send the account. La ilaha illallah. La taslimanna. Isama kunta muqtadiran. Fasulimu tariju. Ukubau ila nadami. Tanamu ainaka. Wali masilumu muntabiu. Tadiuni alayka. Wa ainu laila mutanami. Kí la fẹ́ pé kọ́lá olóòtú ṣe? Bàbá kọ́lá olóòtú. Gbogbo tí bàbá wa kọ́lá olóòtú wí, wọ́n ní ni. Bàbá wa kọ́lá olóòtú ni wọ́n ní. Wọ́n ní Muyideen lọ́wọ́ gba 5 million. Wọ́n ní ni bàbá ìwí. Bàbá yóò sọ pé wọ́n ti ṣe fún ẹ.
olóòtú ní wọ́n fẹ́ rán ọ lọ Mẹ́kà, wọ́n ní wọ́n ká sọ fún ọ ní bàbá wa Kọ́lé Olóòtú wí. Kí ni ariwo bàbá yìí tí wọ́n ọmọ Muyideen ń pa kiri? Kí ni ariwo tẹ̀yìn àfáà yìí ń pa kiri nípa bàbá wa Kọ́lé Olóòtú? Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Àlùkùránì tẹ́ gbé dání, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù pé ìsìláàmù ò lè bàjẹ́ àfi tẹ́ bá máa bàjẹ́ mọ́ ìsìláàmù lára. Wẹ̀rẹ̀kẹ́ sọ pé àfáà Sùmùràsì ní sọ́mi pé Sùmùràtìl Mùmínì àwa ni sọ́jà Ọlọ́run lórí ilẹ̀ ni. Bàbá àgbàlagbà jẹ àgbà ni sọ́jà Ọlọ́run. Bàbá mi ṣe Adam Abdallah Ali Alori taka mmeda ọmú lọ́wọ́ bí ráàmà. Bàbá àgbàlagbà wọ́n ní àwọn Sùmùràtìl Mùmínì àwọn ni sọ́jà Ọlọ́run lórí ilẹ̀. Mọ̀túmọ̀ sọ́jà Ọlọ́run ni àwọn tí wọn ò ní fàyè gbàbò sí, àwọn téèyàn ráàyè rọ́ lọ́dọ̀ wọn, àwọn téèyàn ráàyè tẹ̀jẹ̀ lọ́dọ̀ wọn. Ẹ̀yin àfáà Muyideen ọmọ kéwù yìí ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights. Ọmọ kéwù yìí Muyideen yìí ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights. Dandan sáni ká ẹ mọ̀ sí pé ń lọ bẹ̀ òun àti yẹ́ ni wọ́n jọ lọ. Ó dẹ̀ fẹ́ nu ara ẹ̀ sọ pé lóòótọ́ ni Mr. Kẹ́hìndé pé òun dẹ̀ ló ń fẹ́ gba ṣọ́ọ̀bù, òun fẹ́ rajà sí ṣọ́ọ̀bù. Èyí tí Mr. Kẹ́hìndé dẹ̀ wí náà nìyẹn, fọ́ìsì tó ń kálukú náà dẹ̀ gbọ́ nìyẹn, fọ́ìsì yẹn náà ni Muyideen dì náà ó ní wọ́n mímí kì í ṣe ètò tó ń wí lọ́dọ̀ àwọn human rights náà, sáwọn human rights náà tó mímí kì ẹni. Ẹ fẹ́ la ẹ fẹ́ kú. Látàjàbá ní Kùdárì náà kọ́tà sọ̀lì ọ̀rọ̀ kéèsì Àgbàlá Gabriel tó bá gbà mí kí n máa ṣe láàbù lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ wàláì máa ṣe. Háàtì mi ni ẹran ara mi ní ọ̀fà àyè gbàbò sí béèrè mi nílùú wa ní Kire. Ọ̀rọ̀ Ọlọ́run a máa di tèmi tipẹ́tipẹ́. Nígbà tó rí ire wo ò tí ì tó báyìí màmá ń sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ bí ẹ bá fẹ́ yẹ̀yẹ̀ jẹ́ ẹni tí mi mọ̀ rí wàláhì tàláhì súnmọ́bì láìlẹ̀dí láìláì láwà màmá ń sọ di tèmi. Màmá ń sọ di tèmi. Wá béèrè mi nínú ìlú Kire ìwọ bọ́ọ̀lẹ̀ ní kò yìí sọ pé ń béèrè Aláàjì Kọ́mọ́dù bọ́ọ̀lẹ̀ lápọ̀mù ló ń béèrè Aláàjì Kọ́mọ́dù wá bọ́ọ̀lẹ̀ nílùú Kire nílùú bàbá mi ló ń béèrè Aláàjì Kọ́mọ́dù wá mú ẹdẹ́lẹ̀ mi. Ẹ̀yin àfáà Muyideen a rí i pé ọmọ ẹkẹ oyin ó ti lọ sọ́dọ̀ human rights ó ṣẹ̀ṣẹ̀ dá ní báyìí. Ẹ̀yin human rights Ọlọ́run bá mi dúró tì yín àbúrò ní sẹ́yìn ẹ̀ ní sí ọrẹ́sẹ́ iṣẹ́ tí wọ́n gbé fún yẹn ṣe bí iṣẹ́ o. Ẹ̀yin human rights àmọ́ ẹ lọ kọ́kọ́ mọ̀ pé bàbá wa Kọ́lá Olóòtú ó sọ pé Muyideen ti gba 5 million no wọ́n ní Muyideen sọ yí pé òun ní di 5 million kọ́rọ̀ ó lè yanjú gbogbo wọn ládẹ́gbẹ́ fáìs Mr. Kẹ́hìndé ọ̀sọ́ páwọn ti kọ́ 5 million fún Muyideen 5 million sọ wá jẹ́ 5,000 ni ẹ̀bẹ́ ẹ̀mọ́ mílíọ̀n ni 100,000 500 1 million 2 million 3 million 4 million 5 million ìwà àkó kókòkò wọ́n kó gbẹ̀mọ́tọ̀ lábúlé so bẹ́ẹ̀ bá ṣe wàhálà tó kú bóde lára ẹ̀ gan kó tó sá 5 million jọ mọ iye ọ̀sẹ̀ mọ iye oṣù mọ iye ọdún tí èkó jọ ni kò sẹ́ni kẹ́kẹ́ tó sọ pé wọ́n ti sẹ́ndì owó sí àfi tàbá rẹ̀ ti ń gbérò kiri èyí tí wọ́n sọ ní pé ó béèrè 5 million gbogbo ayé lẹ́dẹ̀ gbọ́ ọ̀dẹ̀ ni wọ́n mímí kí fọ́ìsì òun ni èwo lè tí wọ́n ń wí lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ tí ẹ padà fínísì ara yín.
lábẹ́ àwọn kan ní máa empower rẹ àwọn kan ní wọ́n empower rẹ àwọn kan ní wọ́n empower Muyideen tó fi lọ́wọ́ bá ara ẹ̀ sí irọ́ táwọn kẹ́kọ̀ọ́ òun débẹ̀ kọ̀ọ̀rẹ́ tí irọ́ mọ́ ọ sọ dàrẹ́ẹ̀tì òdodo ọ̀rọ̀. Inna lillahi ibada futanu taraku duniya wa fulifitanu nasaru fiya falama alima ana sati liayi watana jaluha lujata watasu soli aliyamala fiya sufuna sọlí àlìyámọ́lá fíyà ṣùfùnà. Ẹ jẹ́ ronú àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ọjọ́ àti sùn ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ìdájọ́ ọlọ́run ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù gbangba ọlọ́run níjọ́ kan àtẹ̀mí àti ẹ àtọkùnrin àtobìnrin ọjọ́ tá à ní wọ bàtà ọjọ́ tí ò ní sí pátá lásán di wa tá a máa wà ní òwò wùrà àtàní ùfà àtàní. Ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ẹ̀ ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù jọ tá a díjú tá a ní ńlá mọ́ ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù jọ tí wọ́n gbẹ́ kótó tí wọ́n ju abẹ́ bọ́ ọba lówó ó kú ọ̀làyé ńjọ́ kan bó o ní ó kù ńjọ́ kan báyé mọ̀ ó kù ńjọ́ kan báyé ọmọ ó kù ńjọ́ kan bọ́ ọlọ́lá ó kù ńjọ́ kan bọ́ ọlọ́lá ó kù ńjọ́ kan báṣẹ ń bẹ lẹ́nu ẹ ó kù bọ́ ọ̀láṣẹ ó kù bó o níyì ó kù bó o níyì ó kù bó ọjà àfà ó kù ńjọ́ kan bó ọfà kankan ó kù ńjọ́ kan bó ọjà pásọ ó kù ńjọ́ kan bó ọfà kankan ó àti olùṣọ́ àgùntàn àgùntàn tó lùsọ̀ọ́sọ́ á kù láyé ńjọ́ kan. Ẹ̀ẹ́dẹ̀ rántí ikú òkúta ẹ̀sìn náà lẹ́sẹ̀ rẹ̀ tí yọ̀ tàn sẹ́bẹ̀ ilẹ̀ bí Muyideen lérí ọ̀rọ̀ ìgbọ́ wọn lọ bẹ̀rẹ̀ fàmì lọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ o wọ́n mímí kí fọ́ìsì ìhun ni o ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights o ẹ̀yin human rights ẹ̀yin náà yẹ̀wò ẹni ó jẹ́wọ́ lọ́dọ̀ yín ẹ sọ fún mi pé gbogbo ọ̀rọ̀ tó tún kù tó sọ òótọ́ ni kò lè jó òótọ́ kábíyèsí Elédùmarè ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights fúnra rẹ̀ àbí ọ̀rọ̀ tí ń sọ àwọn human rights dẹ̀ sọ fún pé gbogbo àgbáyé ní gbọ́ wọ́n ní bò ní 5 million ó ní lóòótọ́ ó ní Mr. Kéde. ẹ jẹ́ má bá mi tẹ lẹ́kẹ̀ẹ́ má bá mi sí à wọ́n ti fẹ́ daṣọ ìrú o ẹ má bá mi tẹ like ẹ jẹ́ má bá mi tẹ like ẹ má bá mi sí à ẹ má bá mi tẹ like ẹ má bá mi sí à kò sẹ́sẹ̀ níbi kí Mr. Kéde ó pè ọ́ fún settlement why kí ló tó deny kó béèrè 5 million kí ló dé tó deny tẹ́lẹ̀ ọwọ́ adọ́dọ̀ àwọn human rights tí wọ́n tì ọ́ sí pé ọlọ wọ́n ní ọlọ ọbẹ̀ mọ́ mọ̀ pé tó bá jẹ́ páwọn ará bí tẹ̀lé ni kò ní wí tó wíhun ẹ jẹ́ ronú kí ló kan bàbá Kọ́lá Olóòtú lórí ọ̀rọ̀ yìí kí ni Kọ́lá Olóòtú wí tẹ́sán dọ̀nà mọ́ bàbá yìí lọ́wọ́ ọmọ Àdábánijà ṣé ẹ mú ẹ kì í sáranko bí ọ̀rẹ́ ni ṣẹ́rù Muyideen ní ọ̀wà àti Kọ́lá Olóòtú ṣubú ọmọ yẹn má forí gbárin kọ́ ọ méje káwọn kan bá tiẹ̀ jẹ́ pátápátá gbogbo àwọn tí ẹ lè kún ọlọ́ tí ẹ lè nàró ayé ẹ ọdẹ ńlẹ́rí mọ́ wọn ńlẹ́rí mọ́ wọn Kọ́lá Olóòtú bá wọn lóko jẹ́ ó kọ́ wọn lóko rẹ̀ tọ́ da tẹ́lẹ̀ èwo ló dá bí ó kọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tó ní wọ́n bàjẹ́ bàbá yìí sọ wípé wọ́n ní Mr. Kéde àbúrò ní sẹ́yìn
Mr. Kẹ́hìndé gẹ́gẹ́ ti wà pẹ̀lú wa ẹ jọ̀ọ́ ṣé mi direct Mr. Kẹ́hìndé ṣé lè pè mí direct nẹ́bà WhatsApp mi ẹ̀ náà ní direct àmọ́ WhatsApp ò ṣe é pè báyìí torí fóònù tí mo fi ń ṣe WhatsApp náà ní tí mo fi ń ṣe live ní WhatsApp mi wà Mr. Kẹ́hìndé ti wà aburú ò ní sẹ́yìn ọ̀rọ̀ tí Mr. Kẹ́hìndé sọ Muyideen ti fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin àfáà Muyideen bóò lẹ́ẹ̀tì sáyé ara yín báyìí ẹ̀yin tó kọ́ yín ti ń dá tẹ́lẹ̀ kílẹ̀ wá débi kẹta kílẹ̀ wá débi àbòsí ẹ ti wá Muyideen sínú Islam inú wádà ti ń dùn alhamdulilayi a tún lè kàn sí ẹ ṣe fi mọ lórí wíwẹ̀ tẹ́wẹ̀ ẹ ṣe fi mọ lórí wíwẹ̀ tẹ́wẹ̀ kẹ́ẹ̀dẹ̀ jù lé kéwú kẹ́ẹ̀jí ọmọ mú gàrí àti kúlí sọ́tẹ́ sẹ́ẹ̀rí pọ̀ ti fi ṣàṣẹ báyìí wàláì Muyideen ti kábàlà ní ìgboro ayé torí níwájú yín ní ti sọ pé wọ́n mèmí kí fọ́ìsì òun ni iwájú ẹ̀yìn àfáyín ni o ó lóun ò béèrè 5 million o iwájú yín lọ́wọ́ o ó ti dọ́dọ̀ àwọn human rights nísìnyí ó ní lóòótọ́ lòun sọ pé òun fẹ́ gba ṣọ́ọ̀bù sígboro òun fẹ́ rajà Mr. Kẹ́hìndé dẹ̀ béèrè pé òun ló máa need òun ní tó ń bá rí 5 million bọ́ọ̀lù ẹ̀wà ti ṣe báyìí iṣẹ́ ìránṣẹ́ yín tó ti lówúra tẹ́lẹ̀ ẹ wo bí tẹ́ ń bára yín lọ báyìí kí fáàkà amáyé kíra ń kọ́ fáàkà ẹni tí ń pè àwọn ní aláyọnu sọ sórí pé ń sọkúsọ ní ọba yìí ẹni tó lọ́wọ́ àfáà tá a dá sọ́rọ̀ Àgbàlá Gabriel ọláláyọnu sọ ní wá sórí pé ń sọkúsọ abanilójú jẹ́ ni sórí pé ń sọkúsọ ní wọ́n báyìí Muyideen chájà ó ti bóde o ó ní lóòótọ́ máa post ẹ̀ sí péjì mi tẹ́ máa gbọ́ ó ní Mr. Kẹ́hìndé pé òun Mr. Kẹ́hìndé gba nọ́mbà òun lọ́wọ́ ìyàwó òun fine Mr. Kẹ́hìndé gba nọ́mbà òun lọ́wọ́ ìyàwó òun fine ṣebí Mr. Kẹ́hìndé lára màálù tó fi ṣe wedding Mr. Kẹ́hìndé ò ní fẹ́ káyé èrè ó bàjẹ́ tán gẹ́gẹ́ bí èèyàn ọlọ́wọ́ gbọ́dọ̀ dìde àtúnṣe Mrs. Fúnmilọ́lá wàláì mo ti fẹ́ sùn o torí mo ní prayer láago 2 lóru àmọ́ gbà mo rí láìfì mo ní ẹ̀sẹ̀ ní kí n sùn tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel bá jẹ mọ́ kí n máa ṣe láìfì náà máa rùn lójúmọ́ máa ṣe àbòsí ò lérè Ànábì Muhammad sallallahu alaihi wasallam Muhammad ní alẹ́ ásídù láyà sí dù gbogbo alábòsí oníkẹta ẹlẹ́gàn Ànábì ní wọn ò ní ṣoríire Ànábì ní wọn ò ní ṣoríire sallallahu alaihi wasallam sẹ́ẹ̀rí báyìí ẹ̀yin àbá Muyideen ọmọ akẹ́ oyin ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights o sẹ́ẹ̀mẹ̀ pé nígbà tá à ń sọ ipá ilẹ̀ kọ pé kókó wọ́n mímí kí n sẹ́ẹ̀rí pa àparọ́ báyìí nígbà tó kú òun àti ìyá ẹ̀ ó ní lóòótọ́ ni Mr. Kẹ́hìndé pé òun wọ́n lọ gba nọ́mbà òun lọ́wọ́ ìyàwó òun nígbà dẹ́bi òun léèrè ọ̀rọ̀ òun ló fẹ́ gba ṣọ́ọ̀bù sígboro òun ọ̀rajà wọ́n ní yóò tẹ̀lé ó lò ní 5 million lè rí yìí dìlítì wọ́n ti gé kiri ó ti fọ́kà. rere lẹ́san ìkà náà lẹ́san rere lẹ́san ìkà náà lẹ́san ṣèyí tó bá wù ẹ́ o nínú méjèèjì àṣàkè àdàlérí ọmọ rere lẹ́san
ìkà náà lẹ́san rere lẹ́san ìkà náà lẹ́san ṣèyí tó bá wù ẹ́ nínú méjèèjì ẹ̀sàkè àdàlérí rẹ̀ rere lẹ́san ìkà lẹ́san ètò àbáwò kálukú ni kò ṣe ẹ̀sọ́ òkè yóò dàlẹ́ ọ lórí yóò dàlérí ọmọ ẹ̀ ẹ̀sọ́ dàlẹ́ ọ lórí yóò dàlérí dúkìá ẹ̀. Bàbá wa Kọ́lá Olóòtú wọ́n ní Kọ́lá Olóòtú fi sọ̀rọ̀ kírun mi dín ní ọmọ sọ pé ẹnìkan bá ń lọ kọjá ṣebí wọ́n lọ sẹ́ǹtì àkáǹtì bọ̀dẹ́ oníbọ̀dá rẹ̀ ń sáàkì ta ní ń wá bọ̀dá rẹ̀ ti fi ń sáàkì kí ni bọ̀dá rẹ̀ ṣe ti fi ń sáàkì ta lọ sọ pé òun wá bọ̀dẹ́ ta ní ń wá tí bọ̀dẹ́ fi pa fóun ṣebí wọ́n lọ sẹ́ǹtì àkáǹtì nàbà rẹ̀ sí Mr. Kéde ọdẹ tún nírọ̀ ni ọwọ́ adé human rights ní ìsìn òǹjẹ́wọ́ oníbọ̀dá rẹ̀ ń sáàkì kọ́mọ sáká kọ́mọ ìsákiri ẹni tí ń sá fọlọ́pàá lọ́mọ tí ń lè ẹni tí ń sá fún sọ́jà lọ́mọ burúkú tí ń sọ́sẹ̀ ẹni ọ̀sá kò lé lọ́mọ mọ́sùnlé tó ń dá lọ́rẹ̀ ta ni ń wà ta ni ń lè ìwọ lọ́lọ́ sẹ́ndì account ọ̀dẹ̀ ní ẹ̀mí mi kì í fẹ́sẹ̀ ẹni bàbá Kọ́lá Olóòtú wọ́n ní káwọn blogger kẹ́bọ̀ wá fọ́ìsì yẹn kẹ́ wá nọ́mbà yẹn ọ̀gá o ẹjọ́ gbogbo àwọn àfáà ẹjẹ́ tẹ̀lé ntálù Kùránì wí Kùránì ọ̀fà bò sí rẹ̀ wà ànábì wa ta tẹ̀lé ọ̀fà ayé gbà bò sí bọ́mọ ìyàwó bá ṣàbòsí Àlùkùránì ní ẹjẹ́ sọ fún ni bẹ́ẹ̀ bí wọ́n bá ṣe tí ọ̀dẹ ẹjẹ́ sọ pé tó ṣe yọ̀ dá Inna Allaha Ghafurur Rahim aláforíjì lọ́nà tí ó tó kẹ́yìn àwọn bí ẹ̀ ń bá yé ara yín lọ dé báyìí. ẹ wo bí ẹ̀ ń bá yí ara yín lọ báyìí Muyideen ti jẹ́wọ́ o ó ní lóòótọ́ ló ń béèrè 5 million o Muyideen ti jẹ́wọ́ o ó ní lóòótọ́ ló ń fẹ́ gba ṣọ́ọ̀bù o Muyideen ti jẹ́wọ́ o ó ní lóòótọ́ ló ń bá Mr. Kéde sọ̀rọ̀ kó ń fẹ́ rajà nínú ṣọ́ọ̀bù òun ní di 5 million. ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀yin àfáà rẹ̀ tẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mo mọ̀ pé iná ti rí láìfù ẹ̀ ti ṣe báyìí. àní ẹjẹ́ lo ìfẹ́ mo sọ fún yín pé abala ibi tí Àgbàlá Gabriel ti ṣe mistake ń bẹ́ẹ̀ ó dẹ̀ ti gba mistake ẹ̀ ní mistake. kí ló dé tá à ń ronú àti dojú ọlọ́mọ ẹni ẹlẹ́ni lulẹ̀ ẹ̀yẹ tó wọ́n Àgbàlá Gabriel níbi orí ẹ̀pẹ́dẹ́ ibi tá a ti mọ̀ pọ́lọ̀ lọ́rọ̀ ṣé ẹgbẹ́ kó fèsì gbódò nǹkan mọ́ wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ bá lólùgbìjà ìjà kò kàn mọ́ ẹnìkan pè mí before 7 bàbá kọ́ mọ́ ọdún mo níjọ bàbá kú òbí ó kọ́ mi ní í ṣe bàbá àfẹ́kẹ́ sọ pọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ ó kódọ̀tì bá ìsìlámù ní wèrè mú ọ ni kí ni kódọ̀tì bá ìsìlámù ìsìlámù wo lọ́bọ́nú ẹrọ̀fọ̀ tí ń dọ̀tí tó bá dọ̀tí ẹ lọ fọ́nù tó bá dọ̀tí ẹ lọ fọ́nù àwọn àfáà yìí ṣe burúkú wọ́n fi bí sú olóore ṣé ìsìlámù tiwa ètí Muhammad sallallahu alaihi wasallam tó gbé wá sóní àfibí sólóore ni. Al-jazā'u min jinsil 'amali ni. Abani man jaa ilayka faru ilayhi wa man jafaka fasudda anhu ma sanna annaka dunnahu fatirkun awahu isa wa inu wa riji ila rabbil ibadi wa kullu ma yatika minhu. Gbogbo ayé èèyàn tí mo ní já sínú báwọn àfáàrí ó ti wá ṣe báyìí mi mọ̀ ọ̀rọ̀ ti wà lọ́dọ̀ àwọn human rights kọ̀dẹ̀ sí tọ́kẹ́ bàbá wa Kọ́lá Olóòtú rárá pàápàá
bàbá yẹn ní wọ́n ní Muyideen béèrè 5 million ṣé wọ́n wá parọ́ mọ́ ni bàbá wa ní wọ́n fẹ́ rán ní Mẹ́kà ṣé wọ́n ní wọ́n ti rán ẹ ní Mẹ́kà orúkọ olóko yẹn ó kọ́ olóko rẹ̀ tó ti dá tẹ́lẹ̀ ó Muyideen ó kọ́ olóko rẹ̀ tó dá tẹ́lẹ̀ tó ní wọ́n bàjẹ́ Àgbàlá Gabriel tó lò ń lò láti tún ayé ẹ ṣe níjọ́ tí Àgbàlá Gabriel rí ẹ tó béèrè ọkọ rẹ tó ní Muyideen ni kí ló dé táwa mùsùlùmí tá a dìde lójú ẹsẹ̀ kálí ọba Àgbàlá Gabriel bá ní mọ́ọ̀mọ́ wa Muyideen ló kọ́ rẹ̀ kì í ṣe Sunday ẹ̀yin àfáà rẹ̀ lọ́sàn-án gan kí ló tẹ̀ lọ gbàǹjọ́ náà kẹ́ ẹ wá ṣe ń tọ́ fẹ́ fún un. Ọjọ́ tí Àgbàlá Gabriel rí nínú ẹrọ̀fọ̀ ọjọ́ tó rí tó dàbí wèrè Àgbàlá Gabriel dẹ̀ mú Ọlọ́run ó dáríjì ẹ̀yin àfáà yìí o Muyideen máa lọ tọrọ àforíjì o bó ṣe rí yẹn náà l'Àgbàlá Gabriel ṣe fọ́ ọkọ lọ́rùn báyìí man of God Àgbàlá Gabriel fọwọ́ kọ lọ́rùn sẹ́sọ̀ tọrọ Muyideen bó ṣe rí ìgbà náà mi lè súnmọ́ ní ẹsẹ̀ bàtà 10